sọ pé tẹ́yìn bá fẹ́ ṣe àbòsí ọlọ́run ó fi àyè ibi tẹ́yìn ó ti má lábòsí ọlọ́run ó fi ilẹ̀. ó lè kọ̀ọ̀kan ní ìta rẹ̀ ó fi ìbínú sọ̀rọ̀ ẹ̀ lé o. inú máa bí mi ni tó bá ti parọ́ Gani inú máa bí mi. àbá pé mo fi ìbínú sọ̀rọ̀ Gani inú máa bí mi tó bá ti parọ́ Gani inú máa bí mi. Gani inú máa bí mi. mi ò wá contradict ara mi rí lọ wo ìtàn kan náà mọ̀ ń sọ ní pé Ààrẹ Kakanfò tó sì jẹ́ náà ó ní boundary lábẹ́ ẹkùn ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ mẹ́rin lọ jẹ́lé kò délé Ìjẹ̀bú kò délé Èkìtì kò délé Ifẹ̀ ìlọ jẹ́lé ọwọ́ Ẹ̀gbá lóòótọ́ wọlé Ẹ̀gbá kí Lísà bí ó tó dìde kó tó já àwọn Ẹ̀gbá gbà ọwọlé Ẹ̀gbá lóòótọ́ ó sì dé Ẹ̀gbádò. sọ wá rí ní Ọ̀yọ́ ìṣèjọba Ọ̀yọ́ ìlà ń sọ ìṣèjọba Ọ̀yọ́ nìkan ní jẹ Kakanfò kò délé Ẹ̀gbá kò délé Ìjẹ̀bú. mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí mo gbàdúrà wípé ọdún ayọ̀ ọdún ìdùnnú òun náà láṣẹ láṣẹ Èdùmàrè àti sọdún kékeré kérésìmesì ó ti rí kọjá lọ ọdún tuntun ọdún ńlá ń bọ̀ lọ́nà yóò bá wa láyọ̀ àtàláfíà ànífẹ́ nìkan kan sì dárò ẹnìkan kan Àkàndọ̀rọ̀ Awíkóńkó ló kọ́ mi Àjàó àrò Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá la bàbá ọlọ́run ṣe mo kí nínú ilé mo kí ń lẹ́ẹ̀dẹ̀ yìí àánú Olódùmarè ní fi ń sílẹ̀ ẹ ní tàkàrà kan lágbára Ọlọ́run ìdààmú sí dé bá ní táfítà nǹkan ní ẹni kò ní dé bá yín kò ní dé bá wa náà láṣẹ Èdùmàrè mo kí pàkó pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún ayọ̀ lámọ̀ ṣe bẹ́ẹ̀ bá gbàgbé ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí òun náà ni àwọn fọ́nrán kan ń ṣeré káàkiri orí ìtàkùn ayélujára fọ́nrán ọ̀hún ó jẹ́ ti Ààrẹ Òpùrọ Ìbàdàn ẹni tó sọ wípé òun ò kì í contradict ara òun fortunately enough arákùnrin contradict ara ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà torí pé ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán ní bẹ lọ́ọ̀ mi tẹ́mi Àkàndá ọ̀rọ̀ ó fi síta tó jẹ́ ti Ààrẹ Òpùrọ yìí ẹni tí mo máa fún ní ìyànjú pàtàkì lẹ́yìn ètò ìyànjú tí wọ́n fún òun náà ni wípé kó fìtàn sí sọ́ọ̀lẹ̀ kó di aláwàdà àwàdà kẹ́ríkẹ́rí tàbí kó máa ṣe òṣèré orí ìtàgé tàbí kó máa pa àlọ́ tòró ni mo sọ pé ẹnìkan ń pa àlọ́ bí èèyàn kan bá sọ nǹkan tó yàtọ̀ sí tiẹ̀ aláàlọ́ ló ń tọ̀ ń pa tó ń bá sọ gangan lójúlówó. arákùnrin yìí ó ti fi oríṣiríṣi ìtàn ó ti fi ṣègbè Ilé Ifẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba àwọn jẹ lọ́yọ̀ọ́ ńlá Ààrẹ Òpùrọ pìtàn ńlọ yí bìrí lọ́dà gbogbo nǹkan lọ sọ́yọ́ ní pé Aláàfin ló nílẹ̀ Aláàfin ló lọ́ba Aláàfin ló nígbà Aláàfin ló làwọ̀ Aláàfin ló ní kòkó bàbá sàsùn bẹ́ẹ̀ bá gbàgbé ó yí Ààrẹ Ọ̀nà Kakanfò èmi Àkàndọ̀rọ̀ Awíkóńkó jẹ́ nìkan nínú èèyàn péréte tó sọ fún yín wípé mi ò ní ọ̀wọ̀ àti àpọ́nlé kankan fún Ààrẹ Ọ̀nà Kakanfò tàbí oyè kankan tán bá jẹ lọ́yọ̀ọ́ mọ́ torí pé òye yé mi pé Ọ̀yọ́ náà ni agbára oyè yẹn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jáde ni wọ́n bú mi sọ̀rọ̀ àlùfànṣá igbá wo ìkòkò bàbá sàsùn lo and behold ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé Ààrẹ Òpùrọ yìí ńlọ́kọ́kọ́ fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ó yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kì í sóye kan dáindáin Ọ̀yọ́ àti ìlú bíi mẹ́rin ńlọ joyè lé lórí pé Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ kò d'Ógbómọ̀ṣọ́ kò d'Ìbàdàn èmi Àkàndọ̀rọ̀ Awíkóńkó sọ bẹ́ẹ̀ ẹ ti rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ common sense lásán ló nílò àròjinlẹ̀ ìsọpọlọkalẹ̀ àrògún kéèyàn náà gbé yẹ̀wò síra wọn bó ló ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ra wọn látọjọ́ tí mo ti mọ̀ wípé ilé ibi tá ń pè ilẹ̀ Yorùbá tí wọ́n ń pe Aláàfin lólórí wọn kò ju Tédé Akínmọ̀rìn Awẹ́ Ìlọ́ra lọ. now òun là mọ́ fàfàwé ìdíje là bá torí pé ìtìjú kì í ṣe kọ́mọ́ká nǹkan mọ́ni lára tàbí kọ́mọ́ká nǹkan mọ́ni lọ́wọ́ bóyá ká máa fọwọ́ ká máa ṣẹ́gùsí ọwọ́ ẹ̀gúsí tí ò sí ń bẹ̀ bíi ká máa fọ́ ti mú ìtìjú ọ̀sán ní ṣe kọ́mọ́ká nǹkan mọ́ni lọ́wọ́. now ó fi àtẹ̀jáde síta àtẹ̀jáde tó fi ilẹ̀ rí ó ní òun náà ti rí fọ́nrán yẹn báwọn yẹn ṣe ń gbé káàkiri tí wọ́n ń kún lóko ìpè ńgbà tábà fi parí gbogbo àwọn nǹkan tá a fẹ́ sọ nípa Ààrẹ Òpùrọ yìí mo nígbàgbọ́ pé àwọn tí wọ́n pera wọn lọ́mọ Ọ̀yọ́ gan
wọn tán bá rí wọn fẹ́ lélẹ̀ kó pa torí pé òun gangan ló expose Ọ̀yọ́ òun gangan ló bà tọ̀yọ́ mọ́rin òun ló bà tọ̀yọ́ jẹ́ èmi Àkàndọ̀rọ̀ Awíkonko pẹ́pẹ́pẹ́ ní nǹkan tẹ́mi sì ṣe because òun ṣe mí òun gbà mí lọ́rọ̀ tiẹ̀ Ọ̀yọ́ ti rí Àkàndọ̀rọ̀ Awíkonko gẹ́gẹ́ bí ẹni pé ọ̀tá wa rèé o ṣùgbọ́n òun ọ̀rẹ́ wọn pé ṣùgbọ́n ta ni ó kàn fojú dọ̀rẹ́ lásán ni òun gangan fúnra lára ẹ̀ ló ti bà tọ̀yọ́ mọ́rin ó ti bà tọ̀yọ́ mọ́gi láti ìpìlẹ̀ ẹjá sọ̀rọ̀ ẹjá ṣètò ẹgbọ́rọ̀ tó fi ta lónìí ó ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò wà fún Ọ̀yọ́ bí mo ṣe sọ kò dé ẹ̀gbá kẹta èwo lẹ̀gbá kínní èwo lẹ̀gbá kejì Ìjẹ̀bú Àwórì Ìjẹ̀ṣà Ifẹ̀ Ọ̀wọ̀ Àkókó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní oyè abẹ́ Aláàfin Ọ̀yọ́ tí ń ṣe ọba Yorùbá ni ó clear ẹ o inú fídíò ló ti clear ẹ fún ẹ o àwọn ìlú tí Aláàfin Ọ̀yọ́ darí ló wà fún àwọn ìlú tí Aláàfin Ọ̀yọ́ darí ló wà fún ọ̀nà méjì ni agbára Ọ̀yọ́ pín sí Ọ̀yọ́ ẹkùn mẹ́rin ẹkùn ọ̀tún ẹkùn òsì ẹkùn ìbọ̀lọ̀ àti ẹkùn epo èyí tún yàtọ̀ sí Ọ̀yọ́ empire tí gbogbo àgbáyé máa mọ̀ gbà pé ó wà Ọ̀yọ́ èyí tó wù kó jẹ́ ìbáàjọ́yọ́ àkọ́kọ́ o ìbáàjẹ́ kejì o ìbáàjẹ́kùn wájú o ìbáàjẹ́kùn orí o ìbáàjẹ́kùn ojú òfurufú o n tá a sámọ̀ ni pé ó yí Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ nìkan lọ́mọ kò dé Ìbàdàn kò dé lu kankan agbára rẹ̀ ò sì tó nǹkan kan tẹ́ ẹ fi wá pe Yorùbá land ẹ kúkú joyè tẹ́ jẹ́ kẹ́ ẹ pé ní Ààrẹ Ọ̀nà Kakanfò of Ọ̀yọ́ land ìbánitúmọ̀ àti yìí ju gbogbo tẹ́ ẹ lẹ́ǹkó lọ ilé ẹjọ́ yìí ẹ tí rẹ̀ tí ó pè ní lẹ́jọ́ ni o yóò tí rẹ̀ tí ó pè wọ́n lẹ́jọ́ ni o báyìí gbogbo ó sì panupọ̀ láti máa jórúkọ kan tẹ́nìkan wàá jẹ gàba wípé ẹ ó kọ yẹn tẹ́ ẹ bá ti lò ó èmi lọ jẹ mọ́ a sì ń padà bọ̀ ń bẹ̀ òun jọ́ọ́jẹ̀ tẹ́ni. now ó wá ní àbí sí Aláàfin pè ní Ààrẹ Ọ̀nà bó ló ṣe kọ́ ṣé Aláàfin pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò Ìjẹ̀bú ó ní àbí ṣé Aláàfin pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò Ìjẹ̀bú àbí Ìjẹ̀ṣà rí of Yorùbá land ni wọ́n ń pè àbí àmọ́ àṣẹ ńlá ní ti Ọ̀yọ́ empire tó fi darí gbogbo wọn àwọn òwò lọ́yọ́ empire darí níbi tó ń kógun jà bí kò sí wàhálà ẹ̀yin ni kí ẹ fi ara balẹ̀ gbọ́ àlàyé ìtàn fídíò yìí ti lé ní ọdún mẹ́rin dáadáa kì í ṣe ọdún méjì rárá Yorùbá Ọ̀yọ́ kó 60% nínú gbogbo àwọn ẹ̀yà tí a jọ ń jẹ́ Yorùbá lónìí láti odò ọ̀nà ní Ìbàdàn láyé àtijọ́ lọ dé àlà Ìjẹ̀ṣà ní ìlú Ẹdẹ lọ dé Ọ̀fà lọ dé Jẹ́bà tó fi dé Ọ̀yọ́ ilé wá lọ sí Òkè Ògùn lọ dé Ṣakí lọ dé Àjàṣẹ́ ní Kútọnu tó fi padà sí Ẹ̀gbádò wá já odò ọ̀nà padà ilé Ọ̀yọ́ Aláàfin tó ń jẹ́ Yorùbá Ọ̀yọ́ nìyẹn tí àlàyé yìí kò bá tún yé yín ẹ jẹ́ ká parí àjọ̀dún ọdún kẹẹ̀ẹ́dógún tí a kò lọ́la December 28 ní kìnìkan hall Ìbàdàn a wá ṣàlàyé rẹ̀ fún yín bí ìdáhùn ọ̀bá tán lẹ́nu ìbéèrè kò lè dìjà ààrẹ orúkọ rẹ̀ ààrẹ Òpùrọ Ìbàdàn land ó fi nọ́mbà rẹ̀ náà síbẹ̀ ó wá lòun kò contradict ara wọn rí ẹ kọ́kọ́ wo fídíò kan bẹ̀rẹ̀ àbí fáǹfààní àwọn tí ò rí fídíò yẹn ẹ já tó jọ wo fídíò yẹn kí n tó wá sọ̀rọ̀ God bless you. ó lè contradict Ààrẹ ó fìbínú sọ̀rọ̀ yẹn lé o. inú máa bí mi ni tó bá ti parọ́ Gani inú máa bí mi àbá pé mo fi bínú sọ̀rọ̀ Gani inú máa bí mi tó bá ti parọ́ Gani inú máa bí mi Gani inú máa bí mi mi ò wá contradict ara mi rí lọ wo ìtàn kan náà mọ̀ ń sọ ní pé Ààrẹ Kakanfò tó sì jẹ́ náà ó ní boundary lábẹ́ ẹkùn ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ mẹ́rin lọ jẹ́lé kò délé Ìjẹ̀bú kò délé Èkìtì kò délé Ifẹ̀ ìlọ jẹ́lé ọwọ́ Ẹ̀gbá lóòótọ́ wọlé Ẹ̀gbá kí Lisa bí ó tó dìde kó tó já àwọn Ẹ̀gbá gbà ọwọlé Ẹ̀gbá lóòótọ́ ó sì dé Ẹ̀gbádò. so wá rí ní Ọ̀yọ́ ìṣèjọba Ọ̀yọ́ ìlà ń sọ ìṣèjọba Ọ̀yọ́ nìkan ní jẹ́ Kakanfò kò délé Ẹ̀gbá kò délé Ìjẹ̀bú. now nínú fídíò kékeré tẹ gbọ́ ohun tẹ wò yẹn ó ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò òun àti Gani Adams John brag mo mú fídíò yẹn bọ̀ complete òun àti Gani Adams John brag Gani Adams sọ pé ó ń sọ̀rọ̀ confidently ó ń sọ̀rọ̀ pẹ̀lú ìbínú inú máa ń bí òun ni mo ń padà bọ̀ lórí yẹn now inú ọ̀rọ̀ yìí tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ò ní wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó ti kọ́kọ́ sọ wípé kò délẹ̀ Ìjẹ̀bú kò dé Ẹ̀gbá nínú ibì kan
ńgbò tó yá o tún wá ní ó dé Ẹ̀gbá kí Lísàbí ó tó já Ẹ̀gbá gbà kó lọ́wọ́ Ọ̀yọ́ òun náà ó dẹ̀ lóò contradict ààrẹ rí ó ti contradict ààrẹ. Now ẹ já wo full video kí n sáré ṣe analysis kékeré ká parí ètò ká má lo àmì fàágùn fún rárá. God bless you. kò fẹ́ gbọ́ tán so wá rí ní Ọ̀yọ́ ìṣèjọba Ọ̀yọ́ ìlà ń sọ ìṣèjọba Ọ̀yọ́ nìkan ní jẹ Kakanfò kò délẹ̀ Ẹ̀gbá kò délẹ̀ Ìjẹ̀bú kí mo wí kò délẹ̀ Ìjẹ̀ṣà kò dé Èkìtì kò dé Ifẹ̀ kò dé Oǹdó kò dọ́wọ̀ kò dé Àwórì kò délẹ̀ Ìgbòmìnà kí mo wí kò dé gbogbo bẹ̀rùn. Ọ̀yọ́ Yorùbá là ń pè lọ́yọ̀ọ́ ń jọun mo máa ń sọ táwọn èèyàn fi ń da nǹkan tá a bá ń pe gbogbo wa ní Yorùbá lónìí Ọ̀yọ́ nìkan ní ń dá jẹ́ Yorùbá ń jọun. Àwọn ọmọ Aláàfin Ọ̀yọ́ ọdún 1919 ni wọ́n pe ìpàdé làwọn òyìnbó pe ìpàdé sí Ìbàdàn wípé kí gbogbo ọmọ kúótù òjìrè ká máa jó ọ̀kan ṣoṣo Yorùbá torí pé ó kọ yẹn lọ gbajúmọ̀. Tó bá lọ wo ìwé tí Rev. Samuel Johnson kọ the history of the Yorùbás ó jọyè wa pé òun sọ̀rọ̀ nípa Yorùbá Ọ̀yọ́ ni àwọn tí ń jẹ Yorùbá nù. Ó yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ó yẹ abẹ́ Aláàfin Ọ̀yọ́ nìkan ní kí mo wí. Ó yẹ abẹ́ Aláàfin Ọ̀yọ́ nìkan ní Kakanfò. Kì í ṣe pé bóyá nígbà tí wàá jẹ Kakanfò ó ti wá dòdò ó dé Bìíní kò débẹ̀ kí ni mo wí. Kò dé Bìíní kò dòǹdó bá. Padà mo nígbàgbọ́ pé ẹ gbọ́ nǹkan tí ọ̀rẹ́ mi Ààrẹ Òpùrọ sọ ó ní ìṣèjọba Ọ̀yọ́ nìkan ní jẹ Kakanfò kò délẹ̀ Ẹ̀gbá kò délẹ̀ Ìjẹ̀bú kò délẹ̀ Ìjẹ̀ṣà kò dé Èkìtì kò dé Ifẹ̀ kò dé Oǹdó kò dé Ọ̀wọ̀ kò dé Àwórì kò dé Gbómìnà kò dé gbogbo bẹ̀rùn. Gàbádáyá eléyìí ó ti vindicate mi pé kìí ṣe pé bóyá kàn dọ́ra o kò ń kókó rẹ̀ nìkankan bọ̀ ó tọ̀rọ̀ pọ́nbélé ni mò ń sọ. Ìgbà tí mo jáde tí mo sọ̀rọ̀ àwọn èèyàn kan fẹ́ sọ ọ́ bí ẹni pé mò ń bínú sáàrẹ Ọ̀nà Kakanfò àbí torí nǹkan tó ṣẹlẹ̀ bóyá sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé agbára oyè Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ mọ̀ wípé àwa la fún ní level Ọ̀yọ́ mọ̀ wípé àwa la fún ní weight Ọ̀yọ́ mọ̀ wípé àwa la kàrámẹ́ Ọ̀yọ́ mọ̀ wípé àwa la fún lágbára Ọ̀yọ́ mọ̀ wípé àwa la jẹ́ kó tóbi. Wọ́n rò pé àwọn nìkan ni ní ìsìn tí wọ́n ti wá júwe ibi táwọn ti wá wọ́n tọ́ka ara wọn wọ́n sọ báwọn ṣe jẹ́ àwa yìn wọ́n nù àwa èjìká la gbé wọn sí o àwa yẹ̀ wọ́n lẹ̀ àwọn àforí gbálẹ̀ gbogbo ń tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ wọ́n ti wá mọ̀ báyìí gbogbo agbára wọn tó fúyẹ́ tí wọ́n rò kó wúwo táwa ń jẹ́ kó wúwo ayé tiwa mọ̀ bọ́n ṣe tó wọn ò ládé adé sọnù lójú ogun ọba parẹ́ sójú ogun ọmọ rẹ̀ parẹ́ sójú ogun. Àrọ́bà àtàn jẹ́ kó yé wa wípé Aláàfin Olúewu ń ní ìran ọ̀ràn míyàn tó ṣẹ́kù ń bẹ̀. Èmi láti bá nǹkan ìbàrìbábọ̀ gù ni à ń padà bọ̀ ń bẹ̀ o bí wọ́n ṣe tan mọ́ bọ̀ gù torí wọ́n jẹ́ kó yé wa wípé ìkànnà àwọn ọmọ bá sọ̀run ni. Now ó wá ní Yorùbá là ń pè lọ́yọ̀ọ́ ń gbà wọn àwa náà sọ bẹ́ẹ̀ ó ní tá a bá ń pe gbogbo wa ní Yorùbá lónìí Ọ̀yọ́ nìkan ní dájẹ́ Yorùbá nígbà wọn níjọ́un. Ó ní lọ́dún 1919 làwọn òyìnbó pe ìpàdé sí Ìbàdàn pé kí gbogbo ọmọ kóòtù òjíire kí wọ́n máa jẹ́ orúkọ kan ṣoṣo ni wọ́n fi mú Yorùbá torí pé orúkọ yẹn ló gbajúmọ̀. Kí wá ló dé tí wọ́n náà fọ̀tẹ̀ sí tó wá ń sọ wípé sọ wípé before 1919 ńlọ̀yọ́ ti ń jẹ́ Yorùbá o pé lẹ́yìn 1919 tí gbogbo wa ti ń jẹ́ Yorùbá Ọ̀yọ́ ò ní control lórí gbogbo wa mọ́. Wọ́n á ń gbé ń palá ẹnu ni wọ́n bá ń pè Ifẹ̀ ní Yorùbá wọ́n ń palá ẹnu ni kóòtù kíní kankankan mo tún gbọ́ ń bì kan tó sọ wípé kì í ṣe káàárọ̀ òjíire kóòtù òjíire bí ní jẹ́ my dear brother àìgbọ́ èdè Yorùbá ń yọ ọ́ lẹ́nu. Ọ̀gbọ́ Yorùbá rárá ọmọ Yorùbá rárá torí pé ò kì í ṣe Yorùbá ìjìnlẹ̀ kò sí àtọ̀nù káàárọ̀ òjíire bí àti kóòtù òjíire bí èdè ni. Ẹ̀kú òtútù jíire bí
ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ o ṣe ẹ jíire ẹ jíire bí kí wàá ní ìyàtọ̀ àgbọ̀ ọ̀gbọ́ téèdè Yorùbá níjà ni mo ń dálẹ̀ tó bá tásìkò tá a kọ léde Yorùbá kọ now ọ̀wá ní ok ọdún 1919 làwọn òyìnbó pè wá padà papọ̀ nígbà táwọn òyìnbó pè àpapọ̀ kì í ṣe jọ́ọ́jẹ̀tẹ́ làwọn tó kù sọ wípé ọ̀dà náà ò já máa jẹ́ Yorùbá lọ o Ẹ̀gbá yarí Ifẹ̀ yarí Ìjẹ̀ṣà yarí wọn làwọn òjò kọ yẹn lẹ́yìn ìjírẹ̀bẹ̀ ìpàrọwà fún ìṣàlàyé fún nǹkankan ní kálukú wọn tó padà wá gbà pé káwọn ọjọ́ máa jẹ́ Yorùbá lọ Ìjẹ̀ṣà ń jẹ́ Ìjẹ̀ṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọ̀yọ́ ń jọ̀yọ́ Èkìtì ń jẹ́ Èkìtì Ilé-Ifẹ̀ orúkọ wọn ò padà Àkókó ń jàkókó Oǹdó ò yàtọ̀ Àkúrẹ́ ń jàkúrẹ́ wọn lọ Ẹ̀gbá ń jẹ̀gbá Ìjẹ̀bú ń jẹ̀jẹ̀bú ká lè ní èdè kan ṣoṣo táàmù fi kọ̀wé táàmù fi kàwé ńlọ bí ẹja máa jẹ́ Yorùbá ẹ̀dẹ̀ wá karamẹ́ nísìn ẹ wá change ẹ̀ totally ẹ wá lọ́yọ̀ọ́ ni lónìí ẹlòmíràn sọ pé kémi ọmọ fèdè fẹ̀ sọ̀rọ̀ kí mọ́ fèdè Ọ̀yọ́ sọ̀rọ̀ mọ́ ojúlówó ọmọ ọ̀ràn míyàn lèmi àwa gangan là ń jọyọ̀ ẹ̀yin tẹ́ gbalẹ̀ lónìí òun kì í sọ̀yọ̀ ńlọ́jẹ́ kẹ́ ẹ mọ̀ wà bí ọmọ àlè so ọ̀wá ní tó o bá lọ wo ìwé tí reference Samuel Johnson kọ The History of the Yorubas ó ń jẹ́ kó yé wa wípé òun sọ̀rọ̀ nípa Yorùbá Ọ̀yọ́ ni àwọn tí ń jẹ́ Yorùbá nù àwa náà ti jáde sọ wípé ńgbà tá a kàwé reference Samuel Johnson arípò fífẹ́ fọ́ Ọ̀yọ́ that means Ọ̀yọ́ ló rí fàṣẹ àti Yorùbá àwa tó gbòógì ṣe Yorùbá wá ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè abẹ́ Aláàfin Ọ̀yọ́ nìkan ni ẹ ságbọ́ tó wí bẹ́ẹ̀ oyè abẹ́ Aláàfin Ọ̀yọ́ nìkan ni kò dé Ìbàdàn kò débì kankan kì í ṣe pé bóyá ńgbà ó ti wá jẹ Kakanfò ó ti dé Benin ó ti dé Oǹdó ó ti dé Jẹ̀bú ó ti dé Èkìtì ó ti dé Àkókó ó ti dọ́wọ̀ ó ti dé Fẹ̀ ó ti dé Ẹ̀gbá ó ti dé kinní kan pé kò rí bẹ́ẹ̀ o pé kò rí bẹ́ẹ̀ o ìyẹn ti túmọ̀ sí wípé agbára Aláàfin kò kọjá Ọ̀yọ́ gbogbo agbára Aláàfin dé Dahomey ó dé Tógò ń gbò ni wọ́n lọ Tógò tán lọ Dahomey ń gbò aláàyè Ọ̀yọ́ àti Dahomey jà wọ́n jagun ó wà lákọọ́lẹ̀ pé wọ́n jagun kò túmọ̀ sí pé Dahomey náà ti lọ jagun kálukú wọn ń gbalẹ̀ káàkiri náà ṣe pàdé ìjà sẹ́sẹ̀ náà fi rìn lọ Dahomey láti Ọ̀yọ́ léhùn ǹdé Dahomey sọ ọmọ iye kìlómítà tó dé kéèyàn tó dégbò o sọ ọmọ iye ìrìntẹ́yìn ó rìn kó tó dégbò o kó tó máa lọlé olómìnira Benin well ẹ jẹ́ kí n ṣàfihàn fídíò mi tí ààrẹ Òpùrọ pìtàn tó tún ti contradict ààrẹ níbi tó ti ń tan rẹ̀ God bless you. Bluestone Treasure Estate ti kórèdé ẹ̀mú ọdún tó dára jù ní Bluestone ti gbé kalẹ̀ Christmas àti New Year ẹ kú ọdún o. Àkàndá ọ̀rọ̀ Awíkòǹkò ni orúkọ mi mú kí gbogbo ọmọ Yorùbá káàárọ̀ oòjíire jákèjádò àgbáyé a kú ọdún Kérésìmesì àtọdún tuntun tó bá wa láyé àti láàyè rere a ṣe ọ̀pọ̀ rẹ̀ lókè ìpẹ̀ lágbára Ọlọ́run. S&P Global Limited lọ́rán mi sí gbogbo olóríire o àwọn tó fẹ́ kọ́lé tí wọn ò rílẹ̀ síbi tó wù wọ́n ẹ̀yin tẹ́ fẹ́ ilé tó nífọ̀kànbalẹ̀ tí ò sí wàhálà kankan ń bẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ invest lórí property ẹ̀yin ni mò ń bá wí o torí pé owó tá a bá kó lórí ilẹ̀ tá a kó lórí ilé owó tí máa ń fùnà sí ni ilẹ̀ àti ilé máa appreciate sí lójoojúmọ́ ni Bluestone Treasure Estate tó wà ní Mòwe Town òun náà ni mo mú wá fún yín ẹ ṣáà mọ̀ mí pé mi ò kí ń hèrà rárá ń débi tí wọ́n mọ̀ wá èyí tí ọlọ́mọ nú káàkiri Bluestone Treasure Estate ilé tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ń tà lọ́wọ́ báyìí tó jẹ́ hot cake lọ́wọ́ báyìí 3 bedroom bungalow ni pẹ̀lú BQ ìyẹn boys quarter èèlò wa ni wọ́n ń tà 50 million naira péré ni ẹrù tó jowó ẹ̀ lọ ni ẹ̀yin tẹ́ fẹ́ ní ilé lórí
ẹ mọ́ sòpò ẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń wálẹ̀ káàkiri àbẹ́fẹ́ ralẹ̀ káàkiri kí wọ́n á lọ fún nílẹ̀ tó jìnnà sínú gbó tílé òní tètè débẹ̀ táwọn èèyàn òní tètè máa gbé bẹ̀. ẹ wá rà nínú ti Bluestone Estate yìí ẹ lè rà á kẹgbà yàn bẹ̀ kálẹ̀ ti nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí kálẹ̀ sí nílé because property business is a cool business. ẹ̀yin tẹ́ wà lókè òkun pàápàá Bluestone Treasure Estate lẹ́ lè fi ẹbí yín sí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tẹ́ fi wà lókè òkun táwọn ẹbí yín wà ńlé tínú yín ó dùn wípé kò ní sí wàhálà kankan. ìdí ni pé àyíká àlàáfíà ló wà ọ̀pọ̀ nǹkan amáyédẹrùn lè máa jàǹfààní ńbẹ̀ ní Bluestone Treasure Estate. ẹ lè san dẹ́pọ́sìtì 10 million naira tàbí 20 million naira tàbí jù bẹ́ẹ̀ lọ. ẹ sì san èyí tó kù láàrin oṣù mẹ́ta péré. ẹ dẹ̀ lè san lẹ́ẹ̀kan náà ojú òpópónà tọ́yọ̀ kòlòlò ìyẹn Good Road Network ọ̀nbẹ̀ńbẹ̀ kòtò ìdóminù tọ́lá làáfíà ìyẹn drainage ọ̀nbẹ̀ńbẹ̀ 24/7 security ilé ìyún ni wọ́n fi sọ̀gá 24/7 electricity iná wọn ń bẹ̀rùn iná tó dáa ni pẹ̀lú ọ̀pọ̀ nǹkan amáyédẹrùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ńlẹ́ máa jàǹfààní ní Bluestone Treasure Estate tó wà ní Mòwe Town. ìgbádùn àti ìfọ̀kànbalẹ̀ tó péye ni o. ẹ̀yin ti diaspora tẹ́ ẹ fẹ́ máa ríbi dé sí tẹ́ ẹ bá wálé látòkè èrò bá ti fẹ́ sí kérésìmesì àtọ́dún tuntun yìí ó yẹ kẹ́yìn náà wálé ẹ wá faramá wọn tó wà ńlé kẹ́tún tó padà síbi tí ọlọ́nkádàrá pẹ́ fi ṣe bùgbé lókè òkun. ìbẹ̀rù àti kówó fún ẹbí kówó fún ọ̀rẹ́ kówó fún ẹ̀gbọ́n kówó fún àbúrò kówó wọgbó atú eléyìí ò sí mọ́. Bluestone Treasure Estate ó ti sọ eléyìí ò di àfìsẹ́yìn tẹ́gùn aláré fi sọ. iléeṣẹ́ tó ṣe fọkàn tán iléeṣẹ́ tí mo ti ń bá dòwò pọ̀ látàì mọye ọdún ni tí ò sí ìjákulẹ̀ kankan nínú ọ̀rọ̀ tiwọn. nọ́mbà yìí ní ká ẹ pè fún àlàyé síwájú sí i +234 803 940 6444 +234 803 940 6444 Bluestone Treasure Estate. ìjáfara ò sí o mo tètè dé mo ráyọ̀ mo pẹ́ lẹ́yìn àánú sí mi ni ọdún ayọ̀ láṣẹ o. ẹ̀mú ọdún tó dára jù ní Bluestone ti gbé kalẹ̀ Christmas àti New Year ẹ kú ọdún o. ó lè kọ̀ǹtàdíìtì ààrẹ ó fìbínú sọ̀rọ̀ yẹn lé o. inú máa bí mi ni tó bá ti parọ́ Gani inú máa bí mi. àbá pé mo fi bínú sọ̀rọ̀ Gani inú máa bí mi tó bá ti parọ́ Gani inú máa bí mi. Gani inú máa bí mi. mi ò wá contradict ara mi rí lọ wo ìtàn kan náà mọ̀ ń sọ ní pé àníṣe olórí ẹ̀ṣọ́ ni ọ́ èso lórí ogun ilẹ̀ Yorùbá Gani àlólórí ẹ̀ṣọ́ ni ọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó sì jẹ́ náà ó ní báńdírì lábẹ́ ẹkùn ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ mẹ́rin lọ jẹ́lé kò délé Ìjẹ̀bú kò délé Èkìtì kò délé Ifẹ̀ ìlọ jẹ́lé ọwọ́ Ẹ̀gbá lóòótọ́ wọlé Ẹ̀gbá kí Lísà bí ó tó dìde kó tó já àwọn Ẹ̀gbá gbà ó wọlé Ẹ̀gbá lóòótọ́ ó sì dé Ẹ̀gbádò ó sì dé Glẹ̀dà omi ọwọ́ Tógò ṣùgbọ́n ní àwọn tírípíkà àwọn ọba aládé mẹ́rìndínlógún ṣẹ̀ǹbáyé olójúbi tó dé Gani kò délé Èkìtì oyè tó jẹ tó ọba mọ̀ kò délé Èkìtì ilẹ̀ Yorùbá náà tó sì jẹ́lé lórí kèé ṣe pé bóyá òye tó wá jẹun náà o tá a sọ pé wọbìkan pé wọ́n lè fi yẹn jẹ́ ń bẹ̀ ní o kèé ṣe pé ìgbà tí wàá jẹ́ ní bóyá èèyàn jẹ́ l'Ógbómọ̀ṣọ́ yá a máa pàṣẹ n'Íbàdàn ìbọn wọn èlé padà àbẹ́yẹn wàá jẹ́ n'Íbàdàn yọ̀ lọ́ máa pàṣẹ l'Ógbómọ̀ṣọ́ àdá àwọn èsì padà ọjẹ́ sábẹ́ Aláàfin Ọ̀yọ́ pé olórí ẹ̀ṣọ́ kí sì ni àwọn ẹ̀ṣọ́ bodyguard ni ikú tí ọba pa bàbá kó pa mí ṣe é mọ láyé ẹ mọ àwọn bàbá tẹ̀mí mọ́lẹ̀ kí n kọjá ikú tí ọba pa yín kó pa mí ó ti wà tipẹ́. ẹ káàbọ̀ padà ẹ sáà gbọ́ nǹkan tí ọ̀rẹ́ mi sọ Ààrẹ Òpùrọ tó pe rẹ̀ láàrin òpìtàn ẹ wo bó ṣe ń hálà pẹ̀lú fídíò Gani Adams olóyè Gani Adams. Gani inú máa ń bí mi ní tó bá ti ń parọ́ irọ́ wo ni Gani Adams ti pa fún rí irọ́ wo ni Gani Adams ti pa lójú ẹ̀ rí mi ò wá contradict ara mi rí wọ́n lo fídíò kan mo ti lò lẹ́ẹ̀kan
bóyá àwọn òsì tí ìlò ń wò lo fídíò kan níbi tó ti sọ̀rọ̀ nípa alábòsí ìyọ́lọ́mọ ń pèsè ààyè tọ́wọ́ ti ba alábòsí ńlọ́lọ́run fi jẹ́ káwọn èèyàn kan tọ́jú àwọn fídíò yìí ọ̀pọ̀ o táwà tú o lórí Ààrẹ Òpùrọ pìtàn yìí o tá a ti ní kó wá sẹ́mi ṣe now ó ní mi ò wà contradict ara mi rí àásọ bí tó ti wà contradict ara ẹ lọ́wọ́ ìtàn kan náà ni mo máa ń sọ àníṣe olórí ẹ̀ṣọ́ ni ọ́ o kì í so lórí ogun olórí ẹ̀ṣọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé àwọn tó ń pè lẹ́ṣọ́ àwọn bodyguards àwọn tí wọ́n ń tẹ̀lé èèyàn káàkiri kí wàá lóde tálàfin ń rán Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ lọ kógun jàbì kan kọ́ lọ kógun jà wérélé kọ́ lọ kógun jàbì kan kọ́ lọ kógun jà àwọn èèyàn kan sí ẹ̀ṣọ́ bodyguard ní máa ń jagun ni yé kìí so lórí ogun and again orí ayé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò of nowadays ó ti di oyè ìdánilọ́lá kì í ṣe oyè òtán sígun fún yàn látòrí Akíntọ́lá ló ti bẹ̀rẹ̀ Akíntọ́lá ni o MKO Moshood Kásìmọ́wọ́ Ọláwálé Abíọ́lá ni o tàbólóyè Gani Adams yìí oyè ìdálọ́lá ni ìmọ̀rírì iṣẹ́ tí kálukú wọn ti ṣe sẹ́yìn ni and lo and behold Gani Adams wọ̀ tiẹ̀ láti jà Ààrẹ Ọ̀nà Kakanfò akínni tí lákẹ́gbẹ́ lójú ogun ní mọ́mẹ́ǹtì tiẹ̀ sáàlá ní ibà Gani Adams ti lo sáà tiẹ̀ tó bá fẹ́ kọjá àyè wá lo sáà míì ní ìsìn ló lè tẹ́ sáà ẹ̀ ni wọ́n compensate ẹ̀ lé lórí àwa iná lè mọ́ joyè kankan ní ìsìn bóyá ń gbà tá a bá ń dàgbà náà máa wá wo ohun tá a ti ṣe sẹ́yìn wọ́n gbé ẹja fún lágbàsà ga ẹja fún lágbàsà níyì ẹja fi joyè so Ààrẹ Ọ̀nà Kakanfò olóyè bá Gani Adams kò kọjá yìí ẹ̀ bí tí wù kọ́ mọ̀ àjọjagun June 12 ni o àjọjagun lẹ́yìn ìgbà tán pa MKO Abíọ́lá Oòduà la máa ṣe Oòduà la máa ṣe o a ò lè sọ̀jẹ̀ ká ṣẹ̀ra wa káwùsá lọ ní tiwọn Ìgbò lọ ní tiwọn o káwa Yorùbá ká ní tiwa láyé ìgbà tá à ń so OPC èmi wà nínú OPC Gani Adams ńgbà tán méjèèjì pín àtòun àti Fáṣẹ̀hùn tá à ń sọ pé olóyè kìíní ló fẹ́ dalẹ̀ náà gba kìíní kan mílíọ̀nù ìgbàdógójì rò wá ojú wo ọmọ tó àmọ́ rí wa àmọ́ mọ́ o ṣùgbọ́n tí wọ́n sọ fáńgbà náà nígbà àwọn fẹ́ kó àṣìnà ní àtàṣì mọ́ ń búra ń gbogbo àfi bá Gani Adams lọ gbogbo sín yẹn pátápátá ni mo mọ̀ ń pa ẹ̀ ìjà ọwọ́ tán pa àwọn OPC ọ̀rẹ́ mi ń bẹ ń bẹ o méjì nìyá rẹ̀ bí o òun lọkùnrin àbúrò rẹ̀ obìnrin èmi náà owó mọ́tò ni ọ̀jẹ̀ ń lọ àsọ́lọ̀ tó fẹ́ jẹ́ ní tó ní mo tọ́mọ̀ kí mo ní nǹkan mú láì ní ọ̀jẹ̀ ń rówó mọ́tò mo tẹ̀lé wọn dédi mọ́tò wọn ò gbé mi ń rówó mọ́tò so now wá ní Ààrẹ Ọ̀nà Kakanfò tó sì jẹ náà ibà Gani Adams ní bá wí o ó ní báńdìrì lábẹ́ ẹkùn ilẹ̀ Ọ̀yọ́ 4 lọ jẹ́ sí ṣé mo wá parọ́ bí gbogbo ẹ̀yin èèyàn wípé Ọ̀yọ́ ò ju Ìlọrà Akínmọ̀rìn tèdè Ààwẹ̀ lọ ṣùgbọ́n àwọn arákùnrin àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n jiyàn o míwá òun náà ti sọ bẹ́ẹ̀ sẹ́yìn táwọn ọmọ àwọn èèyàn ló wú jáde wọ́n wá fi sọ̀wọ́ sí wa fídíò sáni now wá ní lábẹ́ ẹkùn ilẹ̀ Ọ̀yọ́ 4 lọ jẹ́ sí kò délẹ̀ Ìjẹ̀bú kò délẹ̀ Èkìtì kò délẹ̀ Ẹ̀fẹ̀ kò wọlé Ẹ̀gbá ó wọ ilẹ̀ Ẹ̀gbá kí Lísàbí ó tó dìde kó tó jáwọn Ẹ̀gbá gbà ó dé Ẹ̀gbádò Dahomey Togo ṣùgbọ́n nínú àwọn ọba aládé 16 tọ́ládé ìṣẹ̀ǹbáyé ó níbi tó dé ó ti clear ó ti sòótọ́ ọ̀rọ̀ pé lábẹ́ Ọ̀yọ́ ẹkùn 4 ló wà
ìwúwá tún nínú àwọn aládé mẹ́rìndínlógún ó níbi tó dé ń bẹ̀ ń bo ló tún dé ń bẹ̀ àwọn wò láládé mẹ́rìndínlógún tó fẹ́ kó sábẹ́ Ọ̀yọ́ báyìí tọrọ yóò lè fò gànà kúrò níbi tí wọ́n wà wọn kí wọ́n fò kọjá Ògbómọ̀ṣọ́ kí wọ́n sọ pé àwọn lọ jẹ gàba lórí Ìlọrin Ọ̀yọ́ ò lè fò kúrò níbi tí wọ́n wà nǹkan fò kọjá Ìbàdàn kan láwọn lọ jẹ gàba lórí Ìjẹ̀bú ní ìsìn lónìí tá a wí so wà ní ṣùgbọ́n ok kì í ṣe pé ọwọ́ àjòyè l'Ógbómọ̀ṣọ́ kọ́ ọmọ wa bọ̀ nìbàdàn ìbọn ni wọ́n fi lé ọ padà fúnra lára ẹ lọ sọ ó ti túmọ̀ sí pé agbára oyè yẹn ó ti lẹ so ọ̀kan lọ́mọ of Yorùbá land tán fi Ṣèyí Tinubu jẹ ọ̀lẹ́ gan ọ̀kan lọ́mọ of Ọ̀yọ́ land ni wọ́n kàn fi Yorùbá land kàrámẹ̀ ni a recognize ẹ̀ tiwa a appreciate ẹ o ṣùgbọ́n kò ní wéètì dọ́dọ̀ wa bíi tayé àtijọ́ mọ́ truth òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni àbẹ́ èèyàn wá joyè ńbàdàn yóò lọ mọ́ wá pàṣẹ l'Ógbómọ̀ṣọ́ àdá ni wọ́n fi sìn ín padà ìwọ náà lọ sọ fún rẹ o ó ti túmọ̀ sí pé oyè tí kálukú bá jẹ oyè ilé wọn ni ọ̀wá ni joyè Oòduà láǹdì níbẹ̀ Ilé-Ifẹ̀ rí jẹ́ kinní kan rí oyè kinní kan of Ilé-Ifẹ̀ ni wọ́n máa ń jẹ Ọ̀yọ́ ni wọ́n ti ń jẹ of Yorùbá land ọ̀ wá sọ capacity Yorùbá land wọn òun ṣe mí ọ̀ ń gbà mí a ṣe dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ní títún gbà ní ìwọ náà ló ń ṣe Ọ̀yọ́ ìwọ náà ló ń gbà wọn ìwọ náà ló ń yẹ wọ́n gbálẹ̀. now ọ̀wá ní ọ̀jẹ́ sábẹ́ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí olórí ẹ̀ṣọ́ bodyguards ikú tí ọba pa bàbá kọ́ pa ọ́ ìwé àwọn tí wọ́n ń pè bàbá àgbàlagbà òtẹ́go mọ́lẹ̀ fẹsẹ̀ gúngò kẹsẹ̀ mọ́sẹ̀ jà àbí kígò mọ́sẹ̀ jẹ ni àwọn ọmọ ọ̀ráìsà ó ní olórí wọn ní Ìbà Gani Adams jẹ mo kí gbogbo ọmọ kóòtù òjébé gbogbo ọmọ káàrọ̀ òjíire nílé lóko lódò àtìlẹ́yìn òde àkàndọ̀rà òkùnkù ló kọ́ mi mo kí wa pé akú ọdún akú ìyèdún èmi wá sọ yọ sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ olórí àdá tán ọpẹ́ olórí àdá rèrè àrè lọ́wọ́ ẹ̀yìn ẹni bí ẹni èèyàn bí èèyàn gbogbo ọmọ káàrọ̀ òjíire bí tẹ́ ẹjọ́ lólùfẹ́ àkàndọ̀rà òkùnkù ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ èdè Yorùbá tó yanrantí ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ àṣà Yorùbá tó dúró re ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ òótọ́ ọ̀rọ̀ àti òkodoro ọ̀rọ̀ gbogbo yín pátápátá ni mo kí ẹ kú àdúrótì láti inú oṣù kínní títí di oṣù kejìlá àánú Ọlọ́run Olódùmarè kò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ gbogbo wa náà ni à ń fẹ́ ẹ̀bùn ọdún tuntun níkápá àti kálukú wa àwa náà ń gbìyànjú láti nawọ́ sí ọ̀tún nawọ́ sósì gbogbo iléeṣẹ́ tàbí ká sọ pé ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ náà ni wọ́n ń nawọ́ sí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wọn láti ṣàjọyọ̀ ayẹyẹ ọdún kérésìmesì àtọdún tuntun ẹ wá rí lánìtàn kan kì í níwò ẹ̀sìn Yorùbá ní ọba lè wá bẹ́rẹ́tì tálíkà sì ní mẹ́fà lápò kò sẹ́ni tí ò nílò nǹkan kan bẹ́ẹ̀ bá gbàgbé bí ọjọ́ méjì sẹ́yìn ni mo sọ̀rọ̀ kan bí eré bí àwàdà bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kì í ka nǹkan sí ọ̀pọ̀lọpọ̀ rí ní rí pé kí lọ́kàn mi ẹni àmọ́rí ìbá kú tá ń gbéṣẹ́ rán ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ṣe gbàgbé wípé gbà fún mórílẹ̀ ni gbà fún gbàdà lóko ọmọ oko tí ń sunkún búrẹ́dì yóò fèsù ránṣẹ́ lé lọ́nà kan tàbí kejì àkàndọ̀rà Awikonko yóò ti gbìyànjú láti mú nǹkan kan jáde tí yóò ṣàǹfààní fún wa tàbí fún ìran tí ń bọ̀ lẹ́yìn wa yálà nínú èdè yálà nínú àṣà yálà nínú ìtàn yálà nínú àwọn nǹkan tí ń lọ káàkiri orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjíire àti lórílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé kò sàì ní sí kókó kan tí ó ṣèwúlò fáwọn ìran tí ń bọ̀ lẹ́yìn wa ẹ wá rí gbogbo wa náà la ní tí a lè fi múra wa Yorùbá ní ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà wá kèrèǹgbè ohun àgbà bí ọmọdé kọ́mọ́kọ̀ gbogbo wa la ní tí a lè fi múra wa kí ni tí mo nílò mo ní láti bí ọjọ́ bíi mélòó kan òun náà ni ẹ̀rọ amúnáwá tí mo ń lò ti kọsẹ́ ṣe mọ̀ wípé láwọn agbègbè kan iná kì í sí mo lè fọwọ́ ẹ̀ gbáyà wípé àwa kì í rí iná wákàtí méjì lò lọ́dọ̀ tiwa ẹ̀rọ amúnáwá yìí òun náà là ń lò lemọ́ bó tiẹ̀ jẹ́ pé agbára rẹ̀ ò gbé gbogbo nǹkan tá ń lò à ń rún mọ́ra wọn à ń gbìyànjú torí ká má bàa wá àwáwí kankan lóòótọ́ ẹnì kankan kọ́ ló gbéṣẹ́ fún mi èèyàn kankan kọ́ ló yàn mí iṣẹ́ èèyàn kankan kọ́ ló rán mi ní nǹkan tí mò ń ṣe ìgbìyànjú tí ṣàtọ́kùn fún olóríire ni àti pàápàá inú àwùjọ tá a bá wà
kí ni ìwọ máa ní nípa láti kó ń bẹ̀. Ìgbìyànjú tèmi náà nu eléyìí ó wá túmọ̀ sí pé n ò lè nílò nǹkan. Bẹ́ẹ̀ bá wò ó dáadáa ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé tí wọ́n ń kú lójijì tàbí tó jẹ́ wípé gba tí nǹkan bá wọ̀ wọ́n lára náà ni wọ́n tó làwọn èèyàn tó ń dìde sí wọn tẹ́pa òfin ní bóró mọ́ nípa dídé nǹkan mọ́ra ni tàbí kí wọ́n mọ fira wọn pé tí wọn ò jẹ́ èmi tèmi ò bá ní màmá sọ jáde pé n ò ní bá a ní àtọrọ ó dájú bá a ní àjàgbà lọ. Ẹ̀rọ amúnáwá yìí mo wá fẹ́ ra èyí tí ó lágbára jùlọ torí ó gbọ́dọ̀ láǹfààní àti gbé ẹ̀rọ amúlétutù méjì pẹ̀lú àwọn irinṣẹ́ ọlọ́kan òjọ̀kan pàápàá jùlọ iná wà nínú nǹkan tó ń gba iná dáadáa iná tá ń lò tó ń tàn mọ́lẹ̀ ó wà nínú nǹkan tó ń gbàgbára ẹ̀rọ amúnáwá eléyìí tí mo wá rí iye tí wọ́n pè é náà lọ gara díẹ̀ wọ́n pè é ní mílíọ̀nù 3 àti ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta náírà 3.6 million naira eléyìí ó máa jẹ́ soundproof tó yẹ jẹ́ pé ariwo rẹ̀ ò ní dì nǹkan tá à ń ṣe lọ́wọ́. Ńgbà náà mo sọ pé káwọn èèyàn ó dìde ìrànlọ́wọ́ sí mi lóòótọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan gbìyànjú nínú 3.6 million naira mo ti rí 545,000 naira ọ̀nà mi sì jìn eléyìí ni mo fi wá láti wá sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkàndá Ọ̀rọ̀ Awíkonko gbogbo ẹ̀yin olólùfẹ́ Ìran Káàárọ̀ Oòjíire èyí tọ́lọ́run bá ṣẹ́gi ọlà fún èyí tọ́lọ́run lè fàánú sí lójú láti ràn mí lọ́wọ́ wípé kẹ́ ẹ ṣùgbà mi láti jẹ́ kí owó èyí ó pé kí n lè láǹfààní àti fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Ẹ má jẹ́ àgbàgbé o èèyàn kì í sunwọ̀n láàyè ọjọ́ abákú là á dèrè bá Ààrẹ ní bálà ọlà kì í yábọ̀rọ̀ ńgbà tẹ́lòmíì bá tó kú ńlá tó mọ iye wọn kò dìgbà téèyàn bá kú ká tó mọ sáré káàkiri sẹ́mọ̀ pé ẹyin tó bá ti fọ́ kì í ṣe kójọ mọ́. Tá bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà lórí TikTok wọ́n á máa ranra wọn lọ́wọ́ àwọn tó ń bẹ lórí TikTok yẹn wọ́n á máa kúnra wọn lọ́wọ́ wọ́n á jọ máa ranra wọn lọ́wọ́ mo wá wò pé bóyá torí pé mo wà controversial ń pé ọ̀pọ̀lọpọ̀ ibi táyé bá fì sí mi kì í fi síbẹ̀ torí mi ṣe gọ́ọ̀lù tẹ̀lé gọ́ọ̀lù mo máa mú kókó ọ̀rọ̀ tèmi jáde. Àti pàápàá tá a bá wò dáadáa owó tá à ń sọ nípa rẹ̀ yìí ojú táwọn èèyàn kọ̀ọ̀kan fi ń ṣe fàájì lọ o. Àwọn èèyàn kan ní lọ́wọ́ dáadáa tí wọ́n lè ṣe ṣùgbọ́n ó ṣeé ṣe kí wọ́n má gbọ́ nípa rẹ̀ tàbí kí wọ́n má láǹfààní àti bá mi pàdé tàbí kí wọ́n má lákàkún ẹ̀ tàbí kí wọ́n má fojú inú wo wípé ṣe bá Awíkonko ni ó lówó lọ́wọ́ irọ́ o ẹ má fojú bẹ́ẹ̀ wò mí o èmi ò sínú ẹ̀dá tí mo ń pákéjì rẹ̀ òun náà ni mo wá sọ fún yín pé mo sì nílò owó ọ̀hún o torí tá a bá ní ká wò ó dáadáa àwa náà ti solicit fáwọn èèyàn rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó nílò ìrànlọ́wọ́ ẹ ní kidney problem ẹ ń láìsàn kan tàbí kejì a ti jáde fún ọ pé káwọn èèyàn ó ṣùgbà wọn táwọn èèyàn dẹ̀ ti ṣùgbà wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti béèrè lórí ìtàkùn ayélujára pé àwọn fẹ́ ra mọ́tò fún èèyàn tó sì jẹ́ pé láàrin ọjọ́ bíi mélòó kan owó ọ̀hún pé ambọ̀sibọ́sì lè ta fẹ́ fi ṣiṣẹ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ kẹ́yìn náà lè bá ràn mí lọ́wọ́ 3.6 million naira ni mo nílò so 545,000 naira òun náà ni mo sì rí inú ẹ̀ lélẹ̀ tó túmọ̀ sí pé owó tí mo sì nílò sì ju 3 million lọ àánú Olódùmarè ò ní fi sílẹ̀ o ẹ̀bùn ọdún téèyàn lè fún mi tó lè dùn mọ́ mi nínú jù nu n ò nílò àpò ráìsì n ò nílò ẹran n ò nílò nǹkan kan ju láti ra jẹnẹrétọ̀ míì tuntun tí yóò gbé nǹkan tí mo fẹ́ lò tí yóò sáfù mi dáadáa àwọn èèyàn kan náà sọ wípé ó yẹ kí n ní solar energy àbí solar inverter gbogbo nǹkan tá à ń sọ yìí náà 3 million plus náà ni gbogbo ẹ̀ náà ń gbẹnu lé sòbí tí wàá wù kó rí bàbá tiẹ̀ wá ṣe solar á ní ìdí generator torí tá a bá rántí àsìkò ẹ̀rùn ká mọ̀ rántí pé òjò ń bọ̀ àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o mi ò ní wáyé tì bẹ́ẹ̀ bá fẹ́ bá mi dá sí i account number yìí nìkan ẹ fi sí GT Bank account number 0515373753 0515373753 orúkọ tí ń bẹ ń bẹ The Values Heritage Ventures DE Values Heritage Ventures mi ò ní wáyé tì àní wàrà wa tì fún ẹ̀kúnrẹ́rẹ́ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234
904-851-9362. ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ ohun a nítorí àwíjàre kí tọ́ tán lẹ́nu gba wí tònítọ̀la kẹ́ni mọ́ni ò nítorí ẹ̀kọ́ kọjáwọ́ ẹni tí ó ṣe ó ṣe ẹni tí ò ní ṣe ò ní ṣe ẹni tí ó support ó support ẹni tí ò ní support ò ní support. àwọn kan wà destiny helper ni wọ́n àwọn kan bẹ destiny killer ni wọ́n kò sí ní tó wù kẹ́ ẹ sọ kí wọ́n ní jù bẹ́ẹ̀ lọ they will never make a move. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní lọ́kàn láti jẹ́ olùrànlọ́wọ́ ògo láti jẹ́ olùrànlọ́wọ́ àyànmọ́ láti jẹ́ kí ìlérí ó wá sí ìmúṣẹ àbí kí nǹkan rọrùn fọmọlàkejì ẹ̀yin náà ò ní rí ìnira ẹ̀ ní fìnira gbáyé yín o ẹ̀ ní ṣàìsàn tí wọ́n máa dáwó fún yín ẹ̀ ní rí wàhálà tí wọ́n fi máa dáwó fún yín lágbára Ọlọ́run àní wáyé tì àkàndọ̀rọ̀ Awikonko ló kọ́ mi àjáwó ara Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe ẹ jẹ́ ń kí dọ̀rọ̀ mi bàkọ́ máa tún fa ayọ̀ láìpẹ́ rárá ẹ like follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234-904-851-9362 +234-904-851-9362. èdè àti àṣàlẹ̀ káàró jírò ní wọ́mi o orílẹ̀-èdè lẹ káàró jírò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjò àṣẹ o.